Hey TV, Akara Kulikuli at Vitetingboa. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Wo ọ̀rọ̀ àkàrà ti di gòbè báyìí. Ṣé pé gbogbo aráàlú gan wọn ti fárígá lórí ọ̀rọ̀ àkàrà yìí. Bàbá Adebayo gan láwọn gbọ́ ọ̀rọ̀ yìí ó gbomi lójú wọn. Ẹ ti ẹ̀já kọ́kọ́ gbọ́ ọba obìnrin gan àwọn gan wá ń béèrè lọ́wọ́ Remi Tinubu pé ẹ jọ̀ọ́ Fọláṣadé Tinubu tó ń jà nísàlẹ̀ Èkó lórí ọ̀rọ̀ ìbò tó ń jà lórí election wọ́n ní ṣé ọ̀rọ̀ àkàrà ló ń sọ àbí ìròyìn kan wà tó ń ta àkàrà tẹ́wá lè fi hàn wá ẹ̀wọ̀ ẹja kọ́ gbọ́ lẹ́nu ọba obìnrin náà ẹja àjọ̀gbọ́n náà. sọ́wọ́n tó kù náà tó jẹ́ rural country tó kù náà àkàrà lọ́wọ́ yẹn náà ń dí ẹ̀yin dẹ̀ highlander fọ́wọ́n woman leader Ṣadé Tinubu Fọláṣadé Ìyálọ́jà ṣákàrà nìwọ náà ń dín jọ̀wọ́ fún mi níbì kan bẹ̀rẹ̀ kí n máa fi máa tàkàrà ṣọ́ọ̀bù o ó ṣá mo ti ń tàkà o kò bọ́ bí o àyìnkẹ́ kí gbéyàwó lọ sí nọ́ọ̀sì o onídìí kó lọ nọ́ọ̀sì o èyí tá a ṣe iná ti tó àti gbọ́ràn èmi ti gbọ́ràn o ṣàṣẹ́ ti rí àǹtí Àjọkẹ́ mo gbọ́ràn o ọmọ tó gbọ́ràn ní mi o ẹ wọ̀jú àkàrà kẹ́ ẹ mú yán ẹ ra àkàrà ṣé ọmọ pákàrà ni Fọláṣadé Ìyálọ́jà ń tà ó ń tàkàrà ló ń bá wọn jà pé èèyàn kan ní candidate èèyàn kankan ní candidate òun àti Balógun Èkó ó tiẹ̀ dáa wọ́n bá rówó ń bẹ̀ wọ́n á jà sí ọ̀wọ́n ẹni bí ọ̀wọ́n ìkà ọlọ́run máa ba tilé àtọ̀nà yín jẹ́ ni ọ̀wọ́n ẹni bí ọ̀wọ́n ìkà dédé ọ̀wọ́n ìkà ajẹmáfẹ́ kẹlòmíì yó ní ìkọ́kọ́ fẹ́ bá yín bú gọ́fẹ́mẹ̀ntì tẹ́lẹ̀ but máa mi bọ́ tó ṣì tẹ́sọ́ lánàá òṣì orí burúkú gidi lẹ́sọ òṣì gidi ọ̀rọ̀ lẹ́sọ báyọ̀ ṣe máa ní ká máa dá kàrà ká máa dín ká máa sí popcorn. ẹ̀wọ̀ ẹ̀yin tèmi eléyìí gbẹnu tán ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn báwo ni wọ́n ṣe ní kí àwọn aráàlú kí wọ́n máa ta àkàrà ṣé àwọn pípọ̀ ní ìfẹ́ aráàlú lọ́kàn rárá òun ni bàbá Adébáyọ̀ sọ o bàbá Adébáyọ̀ nígbà tí àwọn gbọ́ ọ̀rọ̀ yìí táwọn rí tí àwọn èèyàn kan jù sí wọn wọ́n ní ọ̀rọ̀ yìí gbomijé lójú wọn pé irú ìjọba wo lélẹ́yìí nígbà tí àwọn ọmọ iléèwé bá lọ sí school tí wọ́n gba certificate tán ṣe tán èèyàn kan wá ní nǹkan tó kàn wọ́n kàn nìkan lọ́ọ́ máa easy business tí wọ́n lè rí ṣe òun ni àkàrà òun ni kúlíkúlí òun ni bíi wọ́n wá ń béèrè pé ẹjọ́ o àwọn ẹbí Tinubu wo ló ń ta kúlíkúlí àbẹ́bí Tinubu wo ló ń ta àkàrà ó ní bàbá yìí wá mú àwọn ọ̀rọ̀ bàbá yìí sọ̀rọ̀ pé irú ìjọba burúkú wo ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí nígbà tí àwọn èèyàn bá dìde tán bẹ̀ sí ń sọ̀rọ̀ báyìí sí àwọn èèyàn kan ní kílé táwọn èèyàn sọ̀rọ̀ wáyé tí wọ́n ṣe ní sọ̀rọ̀ torí pé kò sí ẹbí wọn kankan tó ń ta àkàrà kò dẹ̀ sí ẹbí wọn tó ń ṣe kúlíkúlí tí ẹ̀rọ rèrò àwọn ọmọ tó ń lọ fún tẹkinọ́lọ́jì ẹmọye millions táwọn parents wọn fi rán wọn ní school ta ló wá lè fi kúlíkúlí rán ọmọ ní school láyé ta wà yìí àbí ó lè fi àkàrà rán ọmọ ní school láyé ta wà tí owó school tuition fee gan kò ṣeé fojú kó owó tó máa gbà lọ sí school ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ̀yà àgbọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu bàbá Adébáyọ̀ wọ́n dẹ̀ ní ìjì kan máa jà ọ́ pé ìjì rẹpẹtẹ ńlá máa jà ìjì yìí Ọlọ́run níjà nípìnú ẹ̀ wọ́n dẹ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí máa ṣẹlẹ̀ nílùú United Kingdom náà bò bàbá ìtì náà máa fi àdúrà ran àwọn ará United Kingdom lọ́wọ́ torí pé lára àwọn church àwọn kan wà ń bẹ ẹ̀wọ̀ ẹja àjọgbọ́n ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu bàbá Adébáyọ̀ lórí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà àti àwọn ọ̀rọ̀ tí ìyá wa Tinubu tó fi lọ àwọn Nàìjíríà wò tó fi rẹwà lójú ẹja àjọgbọ́n kẹ́yìn náà kẹ́ máa fi opinion sínú comment. Someone passed by. A gbàdúrà. We are going to pray. A gbàdúrà. We are going to pray. Ìjì ńlá. A great storm. Ìjì ńlá. A great storm. Kó má ṣẹlẹ̀. Should not happen, should not rage. A gbàdúrà. We are going to pray. Ìjì ńlá. A great storm. Ìjì lélẹ́yìí òjì tí máa ń jà ẹ́. The storm that normally rage. Kó má ṣẹlẹ̀. That storm should not rage, should not happen. Kó má ṣẹlẹ̀. Should not happen. Ẹ jẹ́ a tún gbàdúrà. Let's also pray. A gbàdúrà fún àwọn ìlú UK yẹn. We'll pray for that country, UK. Ìlú UK. We'll pray for UK. Wọ́n má rí ogun ẹkún. That there should be no reason for them to mourn. Generally, ohun tí ó kọ́ọ̀sì ẹkún àti ìròbìnú jẹ́. What will cause sorrow, what will cause crying, what will cause bitterness. Láti ẹ̀ lọ bá wọn wá ojú Ọlọ́run fún yẹn. I will help them to seek the face of God for Bí that. àwọn ọmọ ọ̀jọ̀ wa tó wà ńbẹ̀. Because of our members that are there. Mo gbàdúrà fún lo UK ìṣẹ̀lẹ̀ burúkú ò ní ṣẹlẹ̀ ńbẹ̀. Àmín. Mo ní ìṣẹ̀lẹ̀ burúkú ò ní ṣẹlẹ̀ ńbẹ̀. Àmín. Praise the Lord. Hallelujah. Ẹ kí hallelujah dáadáa. Hallelujah. Sórí ohun tó Olúwa sọ lákọ̀ọ́kọ́ yẹn. Sàmì Jésù Kristi
Olúwa wa. In Jesus' name, our Lord. Ẹ jẹ́ á gbàdúrà fún ìrànlọ́wọ́. Let's pray for help. Ọlọ́run wọnú oṣù keje. God, enter into the 7th month. Olúwa gbé ìrànlọ́wọ́ dìde. Lord, raise help. Ràn mí lọ́wọ́, mò ń wá ìrànlọ́wọ́ tiẹ̀. Help me. I'm trusting you for help. Ẹ wo ìyàwó olórí yín. Look at the wife of your leader. Ó ní kẹ́ lọ máa ta kúlíkúlí àti àkàrà. Ṣé ẹ ti rí mọ̀ pé wọn ò wá ire fún yín? She has asked Wọn ò fẹ́ you ire fún yín. to go and be selling baked granules and baked beans. Ṣé kúlíkúlí àtàkàrà lòun ń tà? Is it baked granite and baked beans that she's selling? Àgbàdo sísun lòun ń dín? Or roasted corn? Ẹ bá yà wá Ọlọ́run rí. You better seek God and find God. Praise the Lord. Hallelujah. Nígbà tọ́mọ bá jáde yunifásitì kó lọ ṣígun sí kàkàrà. And when a child will graduate from higher institution and the next thing is start to be selling baked beans, Ṣé ẹ ti rí pé ẹ̀mí Ọlọ́run ò sínú wọn? can you see now that they don't have the fear of God in them? Praise the Lord. Hallelujah. Ènìyàn tó ń pè ní pásọ̀ bá lè máa sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀. If someone that is called a pastor can be saying that, Ṣé ẹni tó ro rere sénìyàn nìyẹn? is that someone that is thinking good concerning fellow human being? Ìwọ tó wà ń sàlẹ̀ ó yá gbàdúrà k'Ọlọ́run ń gbé ọ̀gá tó dáwọn tó ga wọn ò gbà káwọn tó wà ń sàlẹ̀ dókè. You that you are beneath, you better pray for God to lift you up, because those that are up there, they don't want those below to come up. Ẹ̀yin ọ̀dọ́ orílẹ̀-èdè yìí ẹ fìmọ̀ ṣọ̀kan kájọ képe Ọlọ́run ká gbàdúrà kí Olúwa gbà wá lọ́wọ́ àwọn alágbára àwọn ajẹnirun wọ̀nyí. Youth of this nation, let's be united. Let's pray together that God should deliver us from those that are calling themselves the powerful one. Ẹni tó kàwé. For someone that is educated, Tó kàwé. that is Ọ̀pọ̀ educated, kàwé ọ̀pọ̀ graduate ló wà ń lu yìí. a lot of graduates in this country, Ẹ gbàdúrà o. please pray. Ọlọ́run gbé ìrànlọ́wọ́ dìde. God raise up. Ìgbà tí mo gbọ́ speech yẹn nìkan ló send ẹ̀ sí mi. Tí When mo I- gbọ́ ohun tó ń sọ yẹn, mo dẹ̀ ń sunkún, mo dẹ̀ ń dá sunkún nù yàrá. When I heard that speech, I was crying alone in my room. Ní ìgbà tí mò ń sọ fún Ọlọ́run pé Olúwa, àwọn ènìyàn wọ̀nyí wọn ò ro rere. I never knew when I was telling God that they never had any good thought for us. Wọn ò ro rere. They have no good thought for us. Tí wọ́n bá jẹ́ni tó ní àánú, tó ní àánú. If they are the type that Ẹni ní àánú kì í mercy, sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn someone that is jáde. merciful will not say something like that. Ẹ How? pe orúkọ Call Jésù. the name of Jesus. Ọlọ́run ọ̀dọ̀ rẹ ní ìrànlọ́wọ́ mi wà. God, my help is from you. Gbé ìrànwọ́ dìde fún ayé mi. Raise help for my life. Jẹ́ rí ìrànlọ́wọ́ rẹ Let gbà. me receive your help. Ó yá ẹ pé Jésù ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ aṣọ.